òní lọ́jọ́ ọ̀rọ̀ o ayẹlẹ mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ kọrin everybody ló ti mọ̀ mí wá ní kọ́ ọmọrú yẹn ó máa sọ̀rọ̀ dandan ni. Today na today rúfin àti làkìlámù wàjà fati ṣùfù ọlọ́run ti kọ tírà kálukú wa ó ti gbẹ àkọ́bí ṣùkúrà mi ò ṣe gidigidi gan wọn ò gbọ́dọ̀ tún máa kàkàkùkà nínú kéwú mọ́ àbá mi kò sí tó ń jẹ́ ṣùkúràtù no kò sí tó ń jẹ́ ṣùkúràtù ṣó gbọ́ ismu tafdili nínú nahu ismu tafdili takọ́ nínú sọ́rfù jàre ismu tafdili akọ ẹ̀ òun ni afudọ́lù abo ẹ̀ afualu abo ẹ̀ òun ni fúnla màá sọ pé Allahu akibaru tí n bá sọ pé Khadijatu ukubura nítorí kójábo ló jẹ́ ká ṣe é ní fúnla mo ti kéwù kọ mọ́rò kí n tó wá kọrin ọdún mẹ́sàn-án lọ́dọ̀ alórin aláròjinlẹ̀ bá wa sábà tó bá jakọ lójú ẹ mo dé mo fẹ́ ṣakọ because ẹni tí ò bá yẹ ká pọ́nlé aláròjinlẹ̀ tá a bá pọ́nlé ó lọ sọ̀rọ̀ àìdí nǹkan. bàbá wa ṣe wà á dàmà àlórí masaluli aláàó nínú ìgbésí ayé tèmi nìyẹn torí ọ̀pọ̀ èèyàn ló lẹ́rù o kò láyè ọ̀pọ̀ ló láyè kò lẹ́rù ẹni tó ní bẹ́ẹ̀dì kan ṣo péré pẹ̀lú báàgì tó ń daṣọ sí aláròjinlẹ̀ tó wá róró tó lọ gba 4 bedroom flat inú pálọ̀ gangan ló ti máa dáná ṣùgbọ́n lẹ́yìn o ẹ̀rù ń bẹ́ńlẹ̀ àyè tún wà rẹpẹtẹ àwa lálọ́ ní stéèjì o àkọ́bí ṣùkúrà mi ọmọ ayé lóyún òní lọ́jọ́ ọ̀rọ̀ o ọjọ́ ọ̀rọ̀ ṣùkúrà o ọ̀pọ̀lọpọ̀ sẹ́ o kí n tó débí wọn mọ̀ọ́mọ̀ ṣùgbọ́n yọ́lọ́ wọn bá sátìrà mọ́ ní bó ṣe máa ń ṣọlá ẹ̀ wọ́n á ti sọ oríṣiríṣi fún ẹ o wọ́n lè sọ pé kò ní wá bẹ́ẹ̀ ló ṣe ṣe lọ́jọ́ kìíní o ẹnu ọ̀lẹ́fà amadikara amadikoro aláròjinlẹ̀ tó bá tó bẹ̀ wá kọjú sí mi kó bá ń sọ. wá ní gbé ọdún mẹ́wàá lórí stéèjì ṣùkúrà bàrákàlà òfin kí wá ṣoríire. ọdún mẹ́wàá lórí stéèjì ṣùkúrà bàrákàlà òfin kí wá ṣoríire. ẹ má tí ìjó sáré to the minimum. ọdún mẹ́wàá lórí stéèjì ṣùkúrà bàrákàlà òfin kí wá ṣoríire. ọdún mẹ́wàá lórí stéèjì ṣùkúrà bàrákàlà òfin kí wá ṣoríire. àlọ́dún mẹ́wàá lórí stéèjì ṣùkúrà o bàrákàlà òfin kí wá ṣoríire. ọdún mẹ́wàá lórí stéèjì ṣùkúrà bàrákàlà òfin kí wá ṣoríire. ẹ gbọ́dọ̀ jó pariwo. ìnáró orúkọ rẹ inú mi dùn wípé olóyè ń bẹ níbí orí everybody nílẹ̀ kó tó mú ẹ wá olóyè ló mú ṣùkúrà yìí wá lọ́jọ́ yẹn àmọ́ ó ní mú wá ó ní ṣùkúrà yìí ó ti ń kọrin ṣùgbọ́n kò ì kọ́ kó tẹ̀mí lọ́rùn dáadáa ó ní aláròjinlẹ̀ ọ̀dọ̀ yìí mo fẹ́ kó wá wàláì mi ò gba kọ́bọ̀ lọ́jọ́ yẹn
ṣùkúrà o àbí mo gbà kọ́ bọ̀ lọ́wọ́ ẹ̀. ọlọ́run àníyàn mi ẹjọ́ ó pariwo lápájú. kó má fi fíkà láyé ọ̀fọ̀dọ̀ fàákàn. kí ló lè nínú orin sí ìlànà ìyá authority ni mí. ẹ bèrè ní tó bá rú yín lójú lọ́wọ́ ayé lóyún kan mọ̀rún máa fèsì fún kálukú. èmi ò kí ń ka transliteration o kéwù tí mo bá kà tí ò bá yẹ padà wá bá mi. àtàfà yín máa kọ́ gbogbo yín ní tírà máa kọ́ yín kéwù. yes. tó bá jọ fọ́ǹbù lójú ẹ̀ kọ́mọ̀rù mo fọ́ǹbù. because èyí yẹ mí púpọ̀ ni ó dá mi lójú. bá mi Ádámù Abdullahi Masalole àlá. ẹni ṣíṣe o Ádámù Namaji tó sọ fún lọ́jọ́ yẹn ó ní kọ́tẹ́mtúkà alájẹmí akírọ́níkà. mo tiẹ̀ síwájú o ṣéwù Ádámù rò ní ṣubú. ṣéwù Ádámù mi ẹ gangan nínú tán tí mo gbọ́ jùbọ́ o. bàbá ní mo jagun ní kí n tó láàyè mo bẹ lọ́hùn pé mo bẹ́ láàyè o. ìgbà tí mo láàyè tán mo tún bẹ lọ́hùn pé mo fẹ́ lọ́mọ kéwú. ọlọ́run tún sọ ọmọ kéwú. ìgbà tó tó time kan àwọn ọmọ kéwú bẹ̀rẹ̀ sí ní kú. ṣéwù Ádámù ó tún bẹ lọ́hùn mo tún jagun kọ́ ọmọ kéwú mi ó má ṣe ikú mọ́. mo kọ́ wọn kéwú wọn tún gbọ́ kéwú yé mo ṣẹ̀tún wọn bẹ lọ́hùn wọn bá. nígbà ọmọ kéwú mi mo fẹ́ jẹ́ kán jẹ́yàn èyí sì fẹ́ parẹ́ mọ́ láíláí. ìgbà tó ọlọ́run ọba ṣe tán ṣéwù Ádámù ṣẹ̀ṣẹ̀ wá wọ kálúwà ó ní ọlọ́run mo fẹ́ burú. kí n má yìí ti sọ̀rọ̀ rárá o wọ́n dẹ̀ ti máa mọ̀ ìgbé mi ṣéwù Ádámù mo burú. ni mo ṣe ń kọ́ lórin Kọ́mọrùdíìnì pé láwáyé o mi ò jà fẹ́ni kankan mọ́ o orí mi ni mo ń jà fún àwọn tí mo jà fún Kọ́mọrù ibi ni wọ́n fi sán. mo ṣe fóníwá mo ṣe fọ́nrán ó ń pariwo jọ. wọ́n máa ń fẹ́ kéèyàn ó dá wọn láàmú. wọ́n máa ń fẹ́ kéèyàn ó gbé wọn lẹ́ẹ̀mí gbóná kó tó di kán rí nígbè. èmi wá ronú wàhálà tí mo ṣe kó tó di pé mo dókè. inú wàhálà yẹn ni mo rò. mi wá fẹ́ kẹ́ni kankan kó ṣe wàhálà àmọ́ o. ìfẹ́ kíyà ó jẹ́ ní bọ́dì mọ́ rárá. ni mo wá ń sáré tí lágbájá bá wá. màá ní ẹja lọ ṣe tọ́lọ́hún títà mẹ́tò bá wá ẹja lọ ṣe tọ́lọ́hún. náà bá sọ di ìdákúdà mọ́ mi lọ́wọ́. wọ́n ní Kọ́mọrù ó cheap. àwọn tó máa ń ṣe wàhálà pé àwọn náà ń pínlẹ̀. ṣùgbọ́n ọdún mẹ́wàá lórí stéèjì Ṣùkúrà bàrákàlà òbí kí wá ṣoríire. ọdún mẹ́wàá lórí stéèjì Ṣùkúrà bàrákàlà òbí kí wá ṣoríire. calm down ẹ tún jọra máa dùn. Isman Kọ́mọrù gangan ni mo bìlọ́ǹgì sí nígbà yẹn bàbá dogo ọlọ́run salamullahi aleikum. orí kò sí tó burú o èsì tó burú jẹ́jẹ́ kò sí tó burú níbẹ̀ o. wípé Ṣùkúrà yìí àkọ́bí ó ṣe nǹkan lè ní. káwárọ̀ mọ́ tí lágbájá gbí kátórí lágbájá kátórí tàmẹ́dó kẹ́fíbọ̀dì kan wá síbí. nítorí pójọ́mọ́ mi àwọn ọ̀gá kan o wọ́n wá pàṣẹ látòkè látọ̀ọ̀dọ̀ tiwọn anybody ẹ̀ gbọ́dọ̀ bá ṣe torí kì í ṣọmọ wa
ata rẹ̀ yóò bí yín epo rẹ̀ yóò bí yín owó rẹ̀ yóò bí yín ẹni tó bá láyà bẹ́ẹ̀ kó wá bá mi mẹ́fà fún lórúkọ ẹgbẹ́ títí wa Muslim Entertainers and Performing Artists Forum of Nigeria jọ. ayé lóyún mi kan mọ́rò bàbá ìyàwó tẹnu bá jẹ ó yẹ kó jó tì wo bẹ́ẹ̀ni ìbọ́dí ìjà o mo sọ fact èmi gangan ṣàlọ́jọ́ ọ̀rọ̀ gbogbo everybody tó gbọ́ tó wá ẹ wo tíkè mo tún wo cassette kan lọ́ìlà mo tún wo live kan àwọn kan wọ́n bú Alhaji Sodiq wọ́n bú Mumini Ìdámilọ́lá wọ́n bú Fatima Jafariya o gbogbo tó bá wù kán ṣe fún yín ẹ bá ti fi iye dénú ṣé olórí orin ìsìlámù yìí àìmọye alálùfáà tí ò tiẹ̀ fẹ́ gbọ́n tá à ń sọ àìmọye oníkéwùkà ọmọdù tó lọ́la wọn bá òfòrin faramórin rárá àtúwà rọra ń ṣe àwa gangan fúnra wa làwa tún yẹ̀yẹ́ ara wa là ń sọ̀rọ̀ síra wa kò yẹ kó gbà bẹ́ẹ̀ nǹkan mọ̀rò ayélujára àmẹ́yìn náà kan èmi gangan la rí bá wí ni mo ṣe ń kọ́ pé ẹjọ́ wọn bẹ́ẹ̀ ayélujára ìwọ la rí bá wí o ìwọ la rí bá wí ìwọ tó mẹ́ga dání tó fi mẹ́ni kankan ìwọ la rí bá ayélujára ṣùgbọ́n ìwọ la rí bá wí o ìwọ la rí bá wí ìwọ tó mẹ́ga dání tó fi mẹ́ni kankan ìwọ la rí bá wí. Ànábì Muhammad tó a èèyàn tí ó fẹ́ràn mi kò ṣòro mọ́ ibi kùdìẹ̀kùdìẹ̀ àbọ̀sibọ́sí kò tiẹ̀ kùdìẹ̀ gbèyàn báyìí mi aláròjinlẹ̀ máa gbẹ̀yìnra mi ṣùgbọ́n o mọ tó ń ṣe irú ọjọ́ ìní ló máa mẹ́ni tó ní nínú ilé mísíkì everybody ló mọ̀ mí ayé lóyún o èmi ò tẹ́ kí n jẹ́ rárá débi tí máa èyí tó lọ́mọ nú àbí ò lọ́mọ nú ìkíyè rà kò sí tí mo fẹ́ fẹ́ ra ṣe ó lọ́mọ kò lọ́mọ tó bá ti jẹ́ rà kò sí tí mo fẹ́ fi ṣe ńláńlá ni ṣé àdàmà yà lórí ó dọ̀wọ́ rẹ̀ o wọ́n láàrú ẹ̀ní ọ̀pọ̀ ló ti bá ṣe tí ò bá ṣe tí ní bá flop tí ń bá lọ́wọ́ pẹ́rẹ́ wọ́n ti ní plot oríṣiríṣi nǹkan tó wọ́n máa sọ lẹ́yìn ṣùgbọ́n oṣù kúra wọ́n mọ ẹni tó bí ẹ o èmi gangan ní dádì ẹ so to say ní music industry bó dẹ̀ ṣe kọ́ ọdírù mi bí mo ti lágbára tó ṣùkúrà lórí yẹn àìmọye nítorí ààyè ìrì àìmọye nítorí pósítà tó ládùúgbò ọdún mẹ́wàá ọdún wo ló bẹ̀rẹ̀ ìgbà wo gan ló wá kò lẹ́yìn ayé lóyún wọ́n mọ̀ pé mi ò kì í ṣe bí ọ̀gá tiwọn orí kí n tó fi wọ́n láròó sílẹ̀ wọ́n ti lọ ń dá ṣeré ta wàláhì ìṣúmọ́bí láyé o kí n tó fi wọ́n sílẹ̀ kí n tó ṣe freedom fún wọn everybody gbogbo wọn ti ń gbà ṣiṣẹ́ mo tún dọ́jọ́ ẹ̀kú ni wàláhì mo tún dọ́jọ́ ẹ̀kú ni wọ́n ẹ̀dẹ̀ lọ sóde kẹ́ ẹ lọ sóde kí n ló tẹ gbáǹkan láíláí ọlọ́wọ́n ọba ló ṣe bẹ́ẹ̀ aláròjinlẹ̀ bàbá ìyàwó wa tí mo bá wà ń sọ̀rọ̀ o tí mo bá wà ń sọ̀rọ̀ o àní authority ni mí authority ni mí so to say nínú Islamic music ṣe gbà kẹ́gbọ́n ẹni tó bá lọ́wọ́ gbà nínú yín ó ti fọ̀tẹ̀ sí àbí kó yá wálé wàláì wálé wà á tẹ̀sítì mi wò wálé kó tíra wálé
wọn ò ní ló tìrà máa kọ́ ẹ ní kéwù láàrin ọdún mẹ́rin wọn ò ní ló tìrà kankan tó bá jọ fọ́ọ̀mù mo fọ́ọ̀mù àyè kí lẹ tún fẹ́ ṣe kí lẹ tún fẹ́ ṣe Samwise oníkìlọ́dúnkù tó tún máa ṣe ṣùkúrà ṣòǹgbọ́n mi àkọ́bí mọ́mọ́ ẹni tó ń ṣe kí ló burú ń bẹ̀ tìjà bá ń bẹ níbẹ̀ ẹjọ́ parí èèyàn tó jata ẹ tó jẹku ẹ tó mú ni ẹ tó tún wọ́n bẹ́ẹ̀ nídìí ọ̀tẹ̀ kí lágbájọ́ máa ṣe wá tàmẹ́gbẹ́ ó gbọ́dọ̀ wá torí ẹgbẹ́ pín sí méjì àbò pín sí mẹ́ta wo bí mo ní kọ̀mọ́dì sójà fún gbogbo lórí ìsìlámù tí ń parọ́ mọ́ tó dọ̀rù ẹ̀wù tó lọ ta ṣe àgẹ̀rẹ̀ sí kọ́mọ́rù wàláì ànàkọ́ tí ní ònà ẹ má kàbàkàbà sáré ẹlẹ́yìn àṣàdójúdélẹ̀ eré lọ. tíkè bàbá ńlá ọmọ tàlfà mi Abu Subhanallahi èmi gángan mo ń bẹ nínú gúrùpù yẹn èyí tẹ́ tún pọ́sì lónìí mo ti gbàgbọ́ níbẹ̀ máa bá wa tíkè ẹ má wò wá nìran o tíkè ẹ̀yà má wò wá nìran gbọ́ gbogbo ẹni mo fi sọ o èmi ò ṣe ìsímánù mọ́ tèmi mẹ́fà fọ́ọ̀n lórúkọ ẹgbẹ́ títí wa tó bá san tí ò bá san àlàní ó fokún ẹlẹ́hàn tó bá ti di táìmù ẹ̀tàn náà ẹ̀tàn searchlight jọ́rí mi kí n di 12 síbí o iṣẹ́ ọmọ ni mò ń ṣe mi ò sábà ní ìbọ̀dì bàbá ìyàwó ó ní pé tó bá jẹ́rẹ́ ni ẹjẹ́ lọ stop ẹ̀ ó ní tó bá jẹ́rẹ́ ni ẹjẹ́ lọ stop ẹ̀ irọ́ ẹjẹ́ nǹkan yín ní tẹ́mẹ́lù nǹkan yín kankan mọ́dẹ fẹ́ sórí tí mẹ́tì kọrin yẹn ẹ máa lù ú pé irọ́ ó yá já tún bẹ̀rẹ̀ tó bá jẹ́rẹ́ ni mo jẹ́ lọ stop ẹ̀ ọ̀dọ̀fín Ibrahim gbogbo adódò ló ní sanwó kàmú ayé lóyún ó ní pé tó bá jẹ́rẹ́ ni ẹjẹ́ lọ stop ẹ̀ ọmọ agége lèmi èmi yóò wo bí marikasi lèmi èmi yóò gbogbo ìwà wèrè ẹjẹ́ lọ stop ẹ̀ o gbogbo gọ̀rọ̀gọ̀rọ̀ yẹn ẹjẹ́ lọ stop ẹ̀ o tó bá tẹ̀ bá mọ́ṣá ó sì lè méjì tó bá jẹ́ torí èmi ti gẹ̀ẹ́tẹ̀ o tó bá jẹ́ torí èmi ti gẹ̀ẹ́tẹ̀ òbí tí mo bá jáde tán ẹ lè blọ́ọ̀gẹ̀ ẹ bá máyé kò ní wá sẹ́yìn lẹ́ blọ́ọ̀gẹ̀ ayé lóyún ò ní wá sẹ́yìn lẹ́ blọ́ọ̀gẹ̀ ayé lóyún ò ní wá sẹ́yìn lẹ́ blọ́ọ̀gẹ̀ gbogbo ìwà wèrè yẹn orin tí mo ń kọ yìí èmi mo ní ìṣòrí ẹni ìbọ̀dì rárá wàláì mojòkó mororí ẹ̀ tẹ má gbọ́ lẹ́nu ẹni ìbọ̀dì èèyàn tèmi ni abúlé ṣòwò ó ṣe mo dúpẹ́ ṣìtú ṣìtà ó ṣe ṣìtú ṣìtà kò mọ̀ ó lẹ̀ ṣìtú ṣìtà ló ná ó yá ṣìtú ṣìtà o ṣìtú ṣìtà ṣìtú ṣìtà o ṣìtú ṣìtà aládòmòrò máa wò lọ ṣìtú ṣìtà ó ṣe aládòmòrò ṣìtú ṣìtà ṣìtú ṣìtà o ó ṣe ṣìtú ṣìtà o ó ṣe ṣìtú ṣìtà o ṣìtú ṣìtà o ó yá Jamiu èèyàn sábà oṣooṣù kò máa ń làwùlẹ̀ ìṣòwò mo ní 62120 ọmọ onílẹ̀ ló lò ẹ̀yin ọmọ tíríkò bàbá o
tíríkò igi ńlá abíbòjì pọ́nrin ọ̀dọ̀fin ìbúrò ẹ bá ń kí president ẹ bá ń kí Alhaji Latifu láti Kútọ́nù àwọn kan náà bá dà wá rú o àwọn kan náà bá dà wá rú o ọmọ Akínbọ̀dé àníjọ́ sílẹ̀ o àníjọ́ sílẹ̀ o ṣùgbọ́n mo dúpẹ́ àwọn tó fẹ́ dà wá rú fúnra Ọlọ́run ló yọ wọ́n kú wàláì wọ́n ti tún àǹbá mi wọ́n ti ń bẹ̀bẹ̀ ṣùgbọ́n mi ní bẹ̀bẹ̀ wàláì súnmọ́ mi láì ṣòògbọ́n ọmọ Akínbọ̀dé iṣẹ́ ò ní dojúrú.